ṣé ẹ̀rí bàbá olórí burúkú yẹn kò lè máa fún wa ní problem. Yes, èmi ti decide pé ká ṣọ̀rọ̀ ẹ̀ ní Code Red. Code Red. Code Red. tó bá pèsè tí mo ní sí ẹnu ní sí mi padà Ọlọ́run á dá fún ẹ. Iron Lady, keep quiet. Tí chairman bá mú ẹ jẹ, I mean, tí orí síìtì tó bá mú ẹ jókòó, o qualify láti contest. Wo Mike Efe, ká ní mo jẹ́ footballer ni, tí má ní mi play ball mọ́, mo fẹ́ hang boot mi, máa fi lọ́mọ lọ́wọ́ ni. Iṣẹ́ tàdé ń ṣe náà mo ń bẹ lọ́hùn kí fi lọ́mọ lọ́wọ́. The blood on your hands can never be washed away. Tell your chairman. Tí o bá san 30% ni, gbogbo goods yẹn pátápátá la máa fi hàn. Èèyàn kì í gbéra ẹ̀ lọ bá ikú nílé, ikú ló máa ń lọ báyàn nílé. Ẹ̀rí kó ẹ̀rù báyìí, ṣẹ́yìn ti gbàgbé ni, ó wà nù Bible. Ẹni tó bá ti ibi ipa idà pààyàn, ipa idà náà máa fi pa. Why am I so much in love with you? Love tí mo kọ́kọ́ láyé ní Titanic ni, ìgbọ́n náà end up ilé ayé wọn sí, orí omi ni, ṣó fẹ́ kú sórí omi ni. Ẹni tó bá máa fẹ́ ọmọ tèmi, ó máa fẹ́ mi pọ̀ mọ́ ni o. Mi ò lè fẹ́ o, mo fẹ́ tì. Mi fẹ́ kéèyàn kan wá bá fáìn gẹ̀ mi jẹ́, mélòó lára mi. Ibi ìbàdí mi àti ń jọ wà, tọmọ ìfimọ́kọ wálé, tàdé fọwọ́ sí pé kó fẹ́. All of a sudden, ẹ kò change mind nípa ẹni. Kí ni nǹkan tó wà ní díẹ̀? Kí ni reasons láti sọ pé a lè fẹ́ra wa? Ní tí mo rí pẹ̀lú ọmọkùnrin tó mú wá yẹn ni wípé ẹlẹ́mìí kúkúrú lọmọkùnrin. Ṣé ká wá ní kọ́mọ wa lọ fẹ́ lẹ́mìí kúkúrú kọ́mọ wa bẹ̀rẹ̀ òkú ọ̀sán gan? At what age? Láyé, orí mi kọ̀.